Gbajúgbajà ẹgbẹ́ tó ń jìjàǹgbara fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí, ìyẹn ẹgbẹ́ tó máa ń jà fẹ́tọ̀ àwọn mùsùlùmí Muslim Rights Concern MURIC, èyí tí ọ̀jọ̀gbọ́n Ishaq Lakin Akintola ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ alákòóso àti olùdásílẹ̀, wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti sọ ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò ilẹ̀ Yorùbá lásìkò yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá, ìyẹn àwọn gómìnà ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́, kí wọ́n tètè jí gìrì tó sì fún wọn ní ìmọ̀ràn pé bí wọ́n bá lè tẹ̀lé ìmọ̀ràn tóun yóò fún wọn, ó ní dídùn lọ́sàn-án yóò so, àwọn yóò sì padà borí gbogbo àwọn afẹ̀míṣòfò tí ó ń da ilẹ̀ Yorùbá láàmú lásìkò yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé aró òrókùn aró rẹ́díẹ̀ lọ̀rọ̀ dà ní ilẹ̀ Yorùbá lásìkò yìí lórí ìfẹ̀míṣòfò àti ìjínigbé àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì, tó sì jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò tiẹ̀ sẹ́nìkan tó ráyè ọ̀rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ kankan mọ́ ju ọ̀rọ̀ ètò ààbò lọ. Ṣá o, ẹgbẹ́ MURIC àti ọ̀jọ̀gbọ́n Ishaq Akintola ní ọ̀pọ̀ àwọn kan náà máa ń fi ẹ̀sùn àkatakítí kan, kódà rí àwọn kan tó ń fẹ̀sùn kan bàbá náà àti ẹgbẹ́ náà wípé àwọn gan ni wọ́n wà lẹ́yìn ìfẹ̀míṣòfò tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nítorí pé alákatakítí ni wọ́n, àwọn ni wọ́n sì ránṣẹ́ pé àwọn Fúlàní afẹ̀míṣòfò ọmọ ìyá wọn láti wá máa da ilẹ̀ Yorùbá láàmú, èyí tí ọ̀jọ̀gbọ́n Ishaq Lakin tó ti fèsì sí pé ìbanilórúkọ jẹ́ pàápàá látọ̀dọ̀ àwọn alákatakítí ẹ̀sìn Kìrìsìtẹ́nì ènìyàn wà nídìí gbogbo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣá nínú àtẹ̀jáde tí ọ̀jọ̀gbọ́n Ishaq Akintola tí ó fi síta ètò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́, ló ti jẹ́ kó di mímọ̀ pé àsìkò ti tó fún gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá ká má fọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò, òní níbi tọ́rọ̀ dé báyìí àfi kí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá kán ró àwọn jagunjagun ìbílẹ̀ kí wọ́n ró wọn lágbára láti dáàbò bo ilẹ̀ Yorùbá. Oníbòǹbà ń sọ̀rọ̀ nípa àwọn jagunjagun ìbílẹ̀, àwọn bíi ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn, àwọn bíi ẹgbẹ́ Oòduà People's Congress OPC àti ẹ̀ṣọ́ ààbò Ìró Ẹkùn tí gbajúgbajà ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ni Olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí ó gbajúmọ̀ sí Sunday Igboho tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀. Ó ní gbogbo àwọn ẹ̀ṣọ́ ààbò àti jagunjagun ìbílẹ̀ yìí kíjọba kó ró wọn lágbára, ó lè lọ́nà àbáyọ láti dáàbò bo gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yìí. Bẹ́ẹ̀ ló lásìkò tó kí gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá káwọn náà jí gìrì kó ń kálukú dìde ládùúgbò ẹ̀kọ̀ọ̀kan láti dáàbò bo ẹnu bodè wọn. Òní tó kó bá àwọn Haúsá tán fi ń rí wọn pa ni pé wọ́n sùn rẹpẹtẹ, wọn jí dìde. Ó ní kí Yorùbá má ṣe ṣe irú àṣìṣe yìí, ká dìde kí wọ́n ṣínà bo àwọn báńdíìtì náà padà. Òní tó máa ń fún báńdíìtì láyọ̀yọ̀ tí wọ́n fi máa ń dùn ní pé wọ́n bá ti ṣẹ̀rù bàyàn táwọn èèyàn ń bẹ̀rù tán sá, ó lágbára, wọn máa ń lágbára sí ni, ṣùgbọ́n ó ní bí èèyàn bá dìde kojú wọn, ó ní wọn lẹ́mìí, wọn máa sá ni. Bẹ́ẹ̀ ló ní wọn kì í ṣe ẹbọra, wọn jábọ́ látojú ọ̀run, èèyàn bíi tiwa ni wọ́n, táwọn èèyàn kí wọ́n dìde sí wọn ká sì ṣínà fún wọn padà.